ilé ẹjọ́ gíga ìlú Àbújá mọ̀ ti sọ olórí ẹgbẹ́ ajìjàǹgbara fún òmìnira ilẹ̀ Biafra Nnamdi Kanu sí ẹ̀wọ̀n gbére. ìdájọ́ yìí mọ̀ ló ń wáyé lẹ́yìn ọdún mẹ́wàá tí wọ́n kọ́kọ́ fi sìnkú òfin mú. nígbà tó ń gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀, adájọ́ Ọmọ́tọ̀ṣọ́ ó mà sọ wípé Kanu kò mọ̀ kábàámọ̀ ohun tó mà ṣe ní gbogbo àsìkò tí ìgbẹ́jọ́ rẹ̀ tó fi ń lọ lọ́wọ́, bẹ́ẹ̀ ni kò sì túbà. ó ní Kanu ó mà ṣe onírúurú ìgbóhùnsáfẹ́fẹ́ láwọn ọdún kan sẹ́yìn lásìkò tó ń pè fún òmìnira ilẹ̀ Biafra, àti pé àwọn ìgbóhùnsáfẹ́fẹ́ ọ̀hún ó mà ló mà ṣokùnfà onírúurú ìfẹ̀míṣòfò tó mà wáyé ní ìlà oòrùn Nàìjíríà, níbi tí ọ̀pọ̀ agbófinró tí wọ́n ti sọ ẹ̀mí wọn nù. ìdájọ́ yìí ó mà ló mà wáyé o lẹ́yìn tí ilé ẹjọ́ náà tó ní Kanu má jẹ̀bi gbogbo ẹ̀sùn méje tí wọ́n fi kàn án, èyí tó ní í ṣe pẹ̀lú ìgbésùmọ̀mí. ọdún 2009 ó ní ìràwọ̀ Kanu ó mà ló mà kọ́kọ́ tàn kálẹ̀ ní Nàìjíríà lẹ́yìn tó bẹ̀rẹ̀ ìgbóhùnsáfẹ́fẹ́ lórí ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì rédíò Biafra. orí rédíò náà ló ti ń pè fún òmìnira ilẹ̀ Biafra láti ìlú London, wípé ẹ̀yà Ìgbò rèé ó gbọ́dọ̀ ya kúrò lára Nàìjíríà ni o. adájọ́ James Ọmọ́tọ̀ṣọ́ ti ilé ẹjọ́ gíga àpapọ̀ ìlú Àbújá ó ti fìdí rẹ̀ múlẹ̀ pé olórí ẹgbẹ́ IPOB tó ń jìjàǹgbara fún orílẹ̀-èdè Biafra Nnamdi Kanu ó má jẹ̀bi ẹ̀sùn ìgbésùmọ̀mí oníkókó méje tí wọ́n fi kàn án. adájọ́ Ọmọ́tọ̀ṣọ́ ó ní Kanu ó ti wu oríṣiríṣi ìwà ipá èyí tó ti ṣe àkóbá fún àwọn èèyàn rẹ̀ tó lòún jà fún. lásìkò tó ń ka ìdájọ́ náà ni adájọ́ mà sọ wípé kí olórí ẹgbẹ́ IPOB kó má jáde nílé ẹjọ́ o bó ṣe ń ka ìdájọ́ rẹ̀. ní báyìí adájọ́ Ọmọ́tọ̀ṣọ́ ó ti dájọ́ ẹ̀wọ̀n gbére fún Nnamdi Kanu. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. a kú iṣẹ́ àtàárọ̀, èmi àti ń rèé àárí àánú gbà lágbára Elédùmarè.